oníkẹ́ máa pariwo pariwo dá. ṣùgálárì kí ló ń gbénú ẹ tọkàn ẹ fi balẹ̀. ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ló ń gbénú ẹ ọkàn ẹ balẹ̀. aláṣẹ analek tú ìgalẹ̀ o màmá ìyanu ayọ̀lọ́jọ́ ibi tó ń bọ̀ lọ́nà o ọkàn ẹ̀ balẹ̀ torí ó lọ lọ́rùn ààrẹ mọ́. èmi ti níyàn ẹ ti di èmi ti níyàn èmi ti níyàn ibat ẹni bá níyàn ẹ̀ríkì ẹni bá níyàn lólùgbèjà o ìyá ò gbọ́dọ̀ mẹ́rin ìyá ò gbọ́dọ̀ fún ìyá ò gbọ́dọ̀ míkàn rà èmi ni màá tó. ọmọ tó ń sọ àwọn ọmọ wọn pín ire tètè bárẹ̀. Mr. Hero lórí ṣúgà lárí o tiwa tọ́pẹ́ ìmọ́lẹ̀ wí ìgálẹ̀. ẹ ṣe ṣúgà ó ní ẹ ṣe o ẹ ṣe àdúgbò òre o ẹ ṣe o níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe o níbi tẹ́ bá wa dé báyìí ẹ ṣe o fún mi tẹ́ mú wa lọ àdúgbò o. ó pọ̀nà. Èké bọ́ọ̀sì entertainment yìí o gbogbo lórin tó kọrin níbí gbogbo yín làkì ẹ ṣé o ẹ ṣé àdúgbò o. àwọn òròhùn fàyọ̀ ààrẹ bí ò ṣọpẹ́ immaculate ẹ̀gbọ́n ṣúgà lárí òkó ló mọ̀. ẹ ṣé o ẹ ṣé àdúgbò òre o. ẹ ṣe o níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe o níbi tẹ́ ń bá wa dé ẹ ṣe o fún mi tẹ́ mú wa lọ. àdúgbò. ṣùgbọ́n lárí òní when I think about all things that you've done do my imagination has come to reality. Oh my God, you do this one o. 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 olóyè ọmọ ní gẹ́ni tiwa ní. Mama o, you do this one o. Oh my God, you do this one o.